òkú bàbá mi ni mo ń ṣe o. Ọmọlókun ni yín. Ọmọlókun ni mi o. Ọmọlókun dà. Oya ọmọlókun dà. bí wàá ń bí omi òwúwo lọ o. Ọmọlókun dà. bí òwúwo lọ o. Ṣé. Dòdò tó kú kọ́lọ́ ń fọrin kẹ́ wọn is my father's first cousin, so àwọn ọmọ tí ẹ̀gẹ̀dẹ̀rí náà jẹ́ cousin ti tèmi, so and wọ́n dẹ̀ jẹ́ èèyàn kan tó jẹ́ pé wọn ò fojú pa anybody rẹ̀, ọmọdé àgbàlagbà nínú ẹbí wọn kó gbogbo wa jọ. So we can sometimes we even look at him as our own father. Wow. So nígbà tí mo fẹ́ wọlé lẹ́nu ọ̀nà pẹ̀lú àwọn èèyàn mi táwọn kan ní mo gbé lọ́yẹ̀ pé ṣé bàbá tiẹ̀ ló kú ni àbí bàbá tèmi ló kú, because òkú bàbá mi ni mò ń ṣe. Gbogbo ẹ̀ náà kí Ọlọ́run ti káṣẹ́ rí mọ́ àwọn lọ́wọ́, because he died well, he has come to the world, he has seen, he has conquered, and kí Ọlọ́run kó fi ọ̀run kẹ́ wọn. Kí wàá ní nǹkan ẹ̀kọ́ tẹ́lẹ̀ sọ pé mi ò lè gbàgbé tálájì máa ń ṣe dé pé tí bá rántí bá dàgbé kí n máa sunkún. Kò sí nǹkan tí mi ò lè gbàgbé tálájì máa ń ṣe, because dodo when we were in primary school in Otubu, see in those years normally no tax clearance certificate, no entry. He will bring tax clearance certificate to us from Ogun State, because our parents are in Lagos. Then she and you have to provide test clearance certificate to get to Ogun State. So he is the one that will come to my grandmother then and said, Ikamoru, test clearance, I'm on my way. So I had no school. Nobody will even challenge us over it. So it's something we can reckon with. Nínú ìrìn àjò wọn sí wa. Wọ́n fẹ́ kẹ́ kí bàbá pẹ̀lédè Ìjẹ̀bú báyìí lórí kí wọn bá tẹ mọ̀. Lórí kí wọn bá, because oríkì tàwọn náà lórí kì tèmi náà, which is here kọ́kọ́ say it ní àfihàn Aláàfin Bàǹtátá ọmọ omi tó gùn onílé mo ṣe gbóhùn ọba. Bàbá mi má tẹ̀ kí orí mi bó ṣe wá wú lọ. Àwọn olè afẹ́ dúpẹ́ fún èdè tó wáyé tí àríláyọ̀ àìṣe. I want to appreciate everybody that have come, especially the Oreagba family, the Otumba and the children, the siblings of the deceased. Kí wọ́n ti sin bàbá wọn, ewé ló ń sin obì, ọmọ ló máa sin wọn lágbára Ọlọ́run. Eléyìí ò dẹ̀ ní jẹ́ àṣemọ̀, kò dẹ̀ ní jẹ́ àkúfà fún wa. In Jesus' name. Amen.